Ibodo Oko òun ni ó kàn báyìí. Olórí eégún ti ìlú Ibà òun lẹ̀ ń wò. Ẹ̀gẹ́ olókìkí àrán àbáráre bí oúnjẹ òun lẹ̀ ń wò ní ara ògiri ajẹran tí a wò kọjá tó kọ́kọ́ jáde. Bákan náà ni orí adé eégún ọba oníbà tuntun ariwo dọlá. Gbàgbàjẹ́ owó dùn ní ọ̀yádolú àyọ̀ká fádípẹ̀ ọ̀yà sábó àjòfólówó àwọn ilẹ̀ ń wò tí gbogbo wọn tí wọ́n dúró palẹ̀ ẹ̀gbẹ́ ògiri yìí. ẹ̀yẹ́bà lábòrò àjòfóyìnbó ojú tẹlẹ́gàn owó lẹwà ayé là ń gbé nínú àwọn eégún ti ìlú Ìbàní àjòfóyìnbó amúlùúdùn ó ṣe bí ọba eégún pọ̀ ọdẹ eégún pọ̀ lóríṣiríṣi. Ìbàlání àjòfóyìnbó ti ìlú Ìjẹ Òdòdó eégún baálẹ̀ ti ìlú Ìjẹ Òdòdó. Bẹ́ẹ̀ ni Abọ́badé owó lẹwà àjòfóyìnbó ọpẹ́ owó eégún ọ̀nàrẹ́bù lébè ẹ̀yẹ́bà ti ìlú Ìjẹgẹmọ. Abọ́badé eégún tuntun ti ọ̀nàrẹ́bù tí ó jẹ́ bàbá ọba. Bákan náà ni Abọ́badé ti ìlú Ibà Ọya Ibà eégún ọba onígandò eégún àwọn Alhaji Salami gbogbo yín pátá gbogbo àwọn eégún wọ̀nyí lẹ máa rí bí gbogbo wọn bí wọ́n ṣe ń jáde àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ eégún pọ̀ nílùú Ibà eégún pọ̀ gbogbo wọn kọ́ la lè dárúkọ mélòó la fẹ́ wí mélòó la fẹ́ sọ. Bàbá wa Ayémojúbà bàbá ọba tìlú Ibà àwọn lẹ́rí tí àwọn náà tí wọ́n ń bọ̀tà láti inú ìgbàlẹ̀ yìí tí oníbàtà tó ti ń fi ìlù pè wọ́n. Gbogbo àwọn eégún àwọn ìlú tó wà ní abẹ́ ìlú Ibà gbogbo wọn ni wọ́n ní eégún tó ń ṣeré nílùú Ibà nínú ọdún tí wọ́n ṣe yìí. Gbogbo àwọn eégún láti ìlú Ìpàyẹ́ ni o tìlú Ìjẹ Òdòdó ni o tìlú Ìjàgẹmọ ni o gbogbo wọn pátá Sábó Oníbà ni Ìmúdẹ Ìlẹ́mbà Haúsá Ìlẹ́mbà Àwórì gbogbo wọn ni wọ́n máa mégún wá tó máa wá ṣeré. Olórí eégún òun lẹ̀ ń wòye ẹ̀gẹ́ olókìkí àrán àbáráre bí oúnjẹ òun lẹ̀ rí tí ọba ti tìgbàlẹ̀ dé. Tẹ́ bá ń wo aṣọ ẹ̀gẹ́ olókìkí àrán yìí ẹ rí i pé aṣọ ńlá ni aṣọ yìí pọ̀ eégún ńlá tó tóbi tá yí dó fún ni ọ̀kọ̀ọ̀kan abìjà lẹ́rọ àálébọ̀ lẹ́yìn Jagunlabi òun lára àwájú pẹ̀lẹ́pẹ̀lẹ́ léégún àgbà ló ń jó òun ni ti ẹ̀gẹ́ olókìkí àrán olórí eégún ti ìlú Ibà òun lẹ́rí tí ó ń kọsẹ̀ fún àwọn onílù yìí. ẹ̀ ń wo bàtà ìlẹ̀kẹ̀ adé orí ẹ̀ gan ìlẹ̀kẹ̀ ni torí ọba eégún ni. Ẹ̀gẹ́lẹ́rí tí wọ́n ń lu ìlù fún tó ń jó lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn olóyè ọ̀jẹ̀ ọkùnrin àtàwọn olóyè ọ̀jẹ̀ obìnrin àwọn lẹ́rí tí wọ́n wọ aṣọ kan náà yìí. Aṣọ ẹ̀gẹ́ òun lẹ́rí tí àwọn eégún tí wọ́n kó rẹ́rẹ́rẹ́ lẹ́yìn yìí
bó ṣe ń jó ni wọ́n kó aṣọ ẹ̀ lẹ́yìn. nínú àwọn eégún alágbádá, eégún onídán, àwọn ilẹ̀ tí ń wò tá a ti dárúkọ púpọ̀ nínú wọn lẹ́ẹ̀kan, àwọn ilẹ̀ tí ń wò tí wọ́n pọ̀ yàmùrà, eégún pọ̀ nílùú Ìbà tẹ̀gàn ní ẹ̀rí àwọn ẹ̀rí tí kálukú wọn tí wọ́n ń tú yagba, tí wọ́n ń tú yáyá, tí wọ́n ń tú yàyà yìí, tí wọ́n ń wálé ọdún, wọ́n ń bodò oko, òun nìyẹn. àwọn olóyè ọ̀jẹ̀ ọkùnrin, àwọn ẹlẹ́rí tí wọ́n wà níwájú tí ẹ̀gẹ́ tó ń tọ̀ wọ́n lẹ́yìn yìí. nínú àwọn eégún alágbádá, àwọn ẹlẹ́rí àìwò la nílà ṣògo, àwọn ẹlẹ́rí tí ó yí àwọn náà tí wọ́n ń jáde níkànkan èjèèjì, eégún pọ̀ mélòó la fẹ́ dárúkọ. lébè ìbàṣà, òun ni ẹ̀ ń wò, eégún mélòó la fẹ́ dárúkọ, eégún pọ̀. àríwódọlá, òun ni ẹ̀ ń wò yìí. orí adé, òun ni ẹ̀ ń wò yìí, eégún kábíyèsí ọba oníbà ti ìlú Ìbà. orí adé. alápínní àrípẹ̀kun awo tìlú Ìbà, àwọn ni ẹ̀ ń wò yẹn. ayélabọ́lá, òun ni ẹ̀ ń wò yìí nínú alágbádá, eégún alágbádá tìlú Ìbà. gbàgbàjẹ́, òun ni ẹ̀ ń wò yìí. ẹ̀gẹ́ olókìkí àrán lẹ́sìn ń wu ẹsẹ̀ tó sì ń jó lọ tó ń jó lọ tó ń jó lọ yìí. adé orí ẹ̀, bàtà àlẹ̀kẹ̀ ń bẹ lẹ́sẹ̀, gbogbo ẹ̀ wá dún, ó ń dùn, ó ń dún mìrìngìrìn, gbogbo ẹ̀ ń dùn, kò ní bàjẹ́. àríwódọlá, òun ni ẹ̀ ń wò yìí. nínú àwọn ojú àálẹ̀, ojúbọ
tó wà nílùú Ìbà ibẹ̀ lẹ́rí tí ẹ̀gẹ́ olókìkí àná tó ti lọ kọsẹ̀ yìí. Àyí lórùlé. Ẹkún ọlọ́pàá ọjà. Àlọ́ ọjọ́ ọlọ́pàá. Ẹ̀ka ló ṣe. Ẹ̀ka ló ṣe. Lórùlé. Ajọ́gbẹ́ kan. Ọya òun lẹ̀ ń wò yìí ṣe ti ń wo dà lọ́wọ́ ẹ̀. Owó là ń kẹ́ ọmọ là ń gẹ̀. Owó dùn ní òun ni ẹ̀ ń wò yìí eégún tìlú Ìbà. Ẹ̀ṣẹ̀ olóṣẹ̀. Ọlọ́run ọ̀dà kó tóbi ìmàlẹ́ òdàbọ̀ lóòrè eégún dé. Ẹni ọdún tó lè dùnú kì í gẹ́gẹ́ bí ọdún àwo. Àbẹ̀ níbàkún lọ́dún eégún. Bí eégún onídán eégún alágbádá bó ṣe pọ̀ bẹ́ẹ̀ làwọn eégún akéwì náà ni wọ́n pọ̀ nílùú Ìbà tí wọ́n ń ṣọdún àwọn lẹ́rí tí wọ́n ń bodò oko lọ́wọ́lọ́wọ́ yìí. Mọ̀ṣọ́yé tọ̀ntọ̀ ṣòru ẹnu kálù ọba tiwa. Ọmọ oníbàtà kan sọ̀hún oníbàtà kan máa lò fẹ́ gẹ̀ẹ́bí. Àwọn tó kúlẹ̀ wà kẹ́ tó gbá fún ọjọ́ wọn. Àwọn ìyá àgbà ọ̀jẹ̀ tìlú Ìbà àwọn lẹ́rí tí wọ́n ń kọ orin yìí ẹsẹ̀ owó ló yẹ ká tètè kọ ẹsẹ̀ ọmọ ló yẹ ká tètè kọ ayé ayé. Kábíyèsí Oníbà àwọn lẹ́rí tí wọ́n ti jókòó yìí àwọn lẹ́rí tí àwọn eégún tí wọ́n ti wá ń forí balẹ̀ lọ́dọ̀ wọn. Àwọn eégún alágbádá wọ́n wà ń bẹ̀ bẹ́ẹ̀ làwọn eégún akéwì wọ́n wà ń bẹ̀. Bá a ṣe rí kábíyèsí bẹ́ẹ̀ la rí baálẹ̀ tìlú Ìjẹ Òdòdó. Bákan náà ni kábíyèsí alágbára odòdà ọba tìlú Àgbárá ẹkú àfìdíbalẹ̀ ń bẹ̀ ẹkú àdúró ti kábíyèsí ọba kájọ máa bára wa ṣe ọba kì í bọ́ba jà ká máa bára wa ṣe lé múye sọ níbẹ̀rẹ̀ ètò yìí pé ní gbogbo ilẹ̀ Àwórì gbogbo wọn ni wọ́n jọ ń ṣe torí èèyàn ló ń bẹ èèyàn ṣe tiẹ̀ ẹ jẹ́ ká máa bára wa ṣe ìyẹn lẹ́yẹ fi rí i pé èrò pọ̀ nílùú Ìbà lẹ́ni tàbí wọ́n bá ń ṣọdún eégún bì kan gbogbo àwọn ìlú tó kù tí wọ́n jọ ń ṣe
pátápátá ni wọ́n máa pèsè síbẹ̀ torí wọ́n ti wá bá àwọn náà ṣe, àwọn náà á jáde láti lọ bá wọn ṣe. Ẹ̀gẹ́ olókìkí àrán lẹ́rí tí ó ń wọ ààfin láti wá kí kábíyèsí oníbà yìí. Ẹ̀gẹ́ lẹ́ ń wò tí ó ń jó lọ́wọ́lọ́wọ́ yìí. Ẹ̀gẹ́ lẹ́rí tí ó ń lu ìlù fún tí ó ń jó lọ́wọ́lọ́wọ́ yìí tí ijó ń lọ ní rẹbutu ní rẹpẹtẹ. Kábíyèsí náà ti dìde ńlẹ̀, bàbá ti gbówó yọ. Owó lẹ́rí tí kábíyèsí oníbà tí wọ́n ná fún ẹ̀gẹ́ olókìkí àrán, àbàrà rẹ̀ bí oúnjẹ. Lẹ́yìn ìgbà tí kábíyèsí oníbà tí wọ́n ná owó fún ẹ̀gẹ́ olókìkí àrán, wọ́n tún ná owó fún gbogbo àwọn eégún tó wà lẹ́yìn ẹ̀ àti gbogbo àwọn eégún nílùú Ìbà. Ẹ mọ̀ pé ó níye eégún tó máa ń kó aṣọ ẹ̀gẹ́ dání. Àwọn oníbàtà, àwọn lẹ́rí tí oníbà tí wọ́n ná owó fún lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ̀rí bàbá ṣe ń kà á, bọ́n ṣe ń yọ tí wọ́n ń kó lé wọn lọ́wọ́ ní kọ̀ọ̀kan èjèèjì. Olóyè nínú àwọn olóyè tìlú Ìbà, àwọn lẹ́rí tí kábíyèsí tí wọ́n tún ná owó fún lọ́wọ́lọ́wọ́ yìí. Owó lẹ́rí tí wọ́n ná fún ẹ̀gẹ́ lọ́wọ́ yìí bákan náà ni baálẹ̀ tìlú Ìjẹ́ Òdòdó, àwọn náà wọ́n tún ti já ẹ̀rí anáwó bí ẹni ń tẹwó, wọ́n ti já yépà lára ẹ̀ bọ́ńdù ni wọ́n bá ti já báyìí ó dìgbà tó bá ná tán. Kì í tán lápò òbúwá àkóyí, owó ò ní tán lápò yín. Bẹ́ẹ̀ ni bàbá ọba Ọ̀nàrẹ́bù Tóyìnsú Àráwù ni àwọn náà ni wọ́n ná owó fún ẹ̀gẹ́ olókìkí àrán. Ẹ rí i pé wọ́n ń fún àwọn eégún ní ọtí kọ̀ọ̀kan, àwọn akéwì àti owó wọ́n ń gbé lé wọn lọ́wọ́ ní kọ̀ọ̀kan èjèèjì. Gbogbo eégún akéwì pátápátá lẹ́rí tí wọ́n fún ní ọtí lọ́ọ̀dù pẹ̀lú owó tí wọ́n ń gbé lé lórí. Aláyélúwà Ọba Sulaimon Adésínà Rájí
aṣáde ajagungbadé 1 oníbà tìlú Ìbà ẹkú ìnáwó ẹkú ọdún ẹkú ìyèdún àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí o ẹ̀gẹ́lẹ́rí tí ó sì ń jó ijó ọpẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ijó ọdún ni wọ́n ń jó. ẹ̀gẹ́lẹ́rí tó ti wọ́lù dé ààfin ọba Goríọlá Òsénì oníbà ẹkùn tìlú Ìbà tàná olórí ọba lẹ́rí tí wọ́n ń jó tí wọ́n fún ẹ̀gẹ́ ní owó àti àwọn olóyè ọ̀jẹ̀ wọ́n fún wọn lówó bẹ́ẹ̀ ni wọ́n fún wọn lọ́tí ọtí ọdún kò ní bàjẹ́. lábò òun ni ẹ̀ ń wò yìí. ilé bàbá wa ayémojúbà ìbẹ̀lẹ́rí tí ẹ̀gẹ́ tó ti wọ̀lú tó ti dé yìí pẹ̀lú gbogbo àwọn olóyè àti gbogbo àwọn eégún alágbádá àti gbogbo àwọn eégún tìlú Ìbà gbogbo àwọn akọ́tà ni wọ́n wá kí bàbá ńlé. àjọ fún ìbò tìlú Ìjẹ Òdòdó òun lẹ́rí tó ń jó lọ́wọ́lọ́wọ́ yìí eégún baálẹ̀ tìlú Ìjẹ Òdòdó. orí adé eégún kábíyèsí oníbà. àjọ fún ìbò lẹ́rí tí ó ń jó yìí eégún àkóyí baálẹ̀ tìlú Ìjẹ Òdòdó. orí adé kékeré òun lẹ́rí tí ó ń jó lọ́wọ́lọ́wọ́ yìí láàfin kábíyèsí oníbà. orí adé kékeré òun lẹ tún wò tó tún ti ń jó lọ́wọ́lọ́wọ́ yìí ó fẹ́ ṣeré fún kábíyèsí oníbà. orí adé lẹ́rí tó ti bẹ̀rẹ̀ sí ní yíṣọ yìí. orí adé lẹ́rí tó ń yí aṣọ lọ́wọ́lọ́wọ́ yìí ẹ ti ń wò ẹ rí bó ṣe ń lọ. ó ń ṣeré fún kábíyèsí oníbà tó régún kábíyèsí oníbà ni.
orí adé kékeré lẹni tó sì ń yíṣọ yìí, ẹni bó ṣe ń yí aṣọ látàárọ̀. Eégún kábíyèsí Oníbà. Ẹ̀rí olókìtì lẹ́rí tó tún yí yìí. Eégún ọba ni ẹjọ́ ṣeré. Orí adé lẹ́rí tó ń yíṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ̀rí bó ṣe ń yí i, bó ṣe ń fọ̀ túta ló ń fò síta. Bẹ́ẹ̀ ni inú kábíyèsí Oníbà ń dùn, wọ́n ní ẹ fún un láàyè, ẹ jẹ́ kórí adé orí bí ṣeré. Eégún ọba ni, eégún ọba Oníbà. Ẹ̀tìrí bó ṣe ń yí ẹ̀rí àrà ló nìrànràn orin aṣọ yíyí lóríṣiríṣi, òun lẹ́rí tí orí adé tó ń yí lọ́wọ́lọ́wọ́ báyìí fún kábíyèsí Oníbà. Nígbà tí kábíyèsí ọba Oníbà tí wọ́n ń ṣe oṣù mẹ́ta, eégún tá a sọ tí a rí tẹ́ ẹ wo fọ́nrán ẹ̀ tànú ó kéré lójú, ó tóbi síkùn. Eégún ńlá tó tóbi tá yí dó fún ni, òun lẹ tún rí tó ń ṣeré lọ́wọ́lọ́wọ́ yìí. Ẹni pé kò fi kan pé méjì. Eégún ẹni bá jóore orí ayá tọ́kù, bẹ́ẹ̀ nínú kábíyèsí Oníbà nínú wọn ń dùn torí eégún ọba ni. Ọ̀dọ̀fin ẹ̀rù jẹ̀jẹ̀ tìlú Ìjẹ́ Òdòdó. Kábíyèsí ti gba ijó, kábíyèsí Oníbà lẹ́rí tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ijó yìí, ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá. Aláìlúwà ọba Sulaimon Adésínà Rájí Aṣáde Ajagungbadé 1 Oníbà tìlú Ìbà, ọmọ ajẹran mákàyín, ọmọ ajẹran kìkì ìjà. Igbó Ìgbàlẹ̀ tìlú Ìbà, ìbẹ̀lẹ̀ rí tí a tún wà yìí, níbi tí àwọn onílù tí wọ́n ti ń lùlù tí àwọn eégún alágbádá. Àjọfóyìnbó tìlú Ìjẹ́ Òdòdó tí ó ń jó lọ́wọ́lọ́wọ́. Bí Ibodo Oko tìlú Ìbà bó ṣe lọ, òun ni ẹ ti wò yìí. Nígbà tó di ijọ́ kejì tí ilẹ̀ mọ́, ilẹ̀ tún ti mọ́ báyìí. Eégún Adégoróyè, eégún ọba, òun ni eré kan tó fẹ́ ṣeré lénìí. Ẹ jẹ́ ká lọ bí eré bó ṣe lọ. Àwọn onílù lẹ́rí tí wọ́n ti wà tí ìlú ti ń ró lákọlákọ láàfin ọba Oníbà. Adégoróyè òun ni ẹ̀ ń wò tí ó wà lókè pẹ̀tẹ́ẹ̀sì láàfin ọba yìí. Ilé bàbá wa Mojúbà, ibẹ̀ ni Adégoróyè ló ti ń jáde, òun lẹ ti ń wò lókè yìí.
tí ó dúró lókè, bẹ́ẹ̀ ni bàbá wa Ayémojúbà ni àwọn náà ni wọ́n dúró tì gbágbágbá. tẹ́ ẹ bá ti wò ẹ rí i pé adé ọba ló wà ní orí ẹ̀ torí adégoróyè ni eégún ọba oníbà. eégún tí à ń wò yìí adégoróyè yìí ìgbà tí kábíyèsí ọba oníbà ọba aláyélúwà ọba Sulaimon Rájí Aṣáde tí wọ́n gbadé ni wọ́n dá eégún tí ẹ̀ ń wò yìí. ọtílẹ̀rí tí kábíyèsí tí wọ́n ti há lẹ́yìn ìgbà tí wọ́n ti há polo ìyẹn tí wọ́n ya eégún adégoróyè yìí sí fún gbogbo àwọn èèyàn pé gbogbo ẹni wọ́n máa tẹ̀lé eégún yìí polo yìí ló máa wà. tẹ́ bá wò ó dáadáa ẹ rí i pé gbogbo àwọn tán wà lẹ́yìn ẹ̀ gbogbo àtẹni tínrín àtẹni yọkùn àtẹni sanra àtẹni pẹlẹbẹ gbogbo wọn pátá àtọkùnrin àtobìnrin gbogbo ni wọ́n wọ polo yìí kábíyèsí ló ṣe ló fún gbogbo wọn. wọ́n há oníkálukú wọn ní ọtí lọ́ọ̀dù pẹ̀lú owó lẹ́tún rí tí kábíyèsí tí wọ́n ń ná fún adégoróyè lọ́wọ́lọ́wọ́ báyìí. ẹ̀rí pé kábíyèsí náwó títí tí wọ́n tún ń fún owó lẹ́rí tí kálukú tí wọ́n ń ṣàyí. ojú èṣù ti ìlú Ibà ìbẹ̀lẹ́rí tí adégoróyè tí ó ti ń kọsẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. ìgbàlẹ̀ tí ìlú Ibà ìbẹ̀lẹ́rí tí adégoróyè tó ti kọsẹ̀ yìí. ààfin ọba ti kábíyèsí oníbà tàná ọba Goríọlá Òsénì kí Àwórì kó wá jẹ nímọ̀ rẹ̀ ibẹ̀ lẹ́rí tí adégoróyè tó ti dé báyìí. bàbá wò dáadáa á rí i pé gbogbo àwọn tó wà lẹ́yìn ẹ̀ pápátá ni wọ́n wọ polo yìí ẹni wọ funfun ẹni wọ búlù gbogbo ẹ̀ lóríṣiríṣi ni kábíyèsí há ni wọ́n fún gbogbo àwọn tó máa tẹ̀lé. bí adégoróyè bó ṣe ń jó tó ń lọ bẹ́ẹ̀ ni àwọn agbófinró ni mútò wọn lóríṣiríṣi bóyá lè rọ́mọ tó bá rí wa fín ká lè sọ sínú Black Maria gbogbo ẹ̀ wá ń dùn gbọ̀ngbọ̀n nǹkan sí ẹ rí i pé gbogbo bẹ̀ kò bàjẹ́ torí eégún ọba ló ń ṣeré lọ́wọ́lọ́wọ́.
ìrántí ọdún ọ̀hún lórí tí wọ́n ń fún Adégoróyè àti àwọn tí wọ́n tẹ̀lé yìí pẹ̀lú owó ọdún eégún tìlúbà òun ni ẹ ti ń gbádùn yìí lórí láti lè ṣe wá bí Lutasma Record International agbọ́nsà ní gbogbo àgbáyé káfàtà gbogbo ọmọ olúbà látòrí ọba lórí gbogbo àwọn ìlú tó wà lábẹ́ ẹ̀bà àkí gbogbo yín ẹ kú ọdún ẹ kú ìyèdún àṣeyí ṣàmọ́dún. àwa ń fi àsìkò yà fi ń sọ fún gbogbo àwọn olólùfẹ́ iléeṣẹ́ wa Lutasma Record International kí wọ́n máa lọ wo gbogbo àwọn fọ́nrán ọdún eégún àti gbogbo ohun tá à ń gbé jáde lóríṣiríṣi ní orí YouTube Lutas TV lórí YouTube tẹ́ bá ti kílìkì ẹ̀ láìkì ẹ̀ kẹ́ ẹ ṣíà ẹ̀ káàkiri kò ní bàjẹ́.